kalẹ̀ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire nílé lóko àti ní ẹ̀yìn odi. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò aládùn Agogo Ayọ̀. Gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò wa ètò yín Agogo Ayọ̀ bá ṣe máa ń sọ anítẹ̀ bá ń lù á máa dún adún sówó adún sọmọ adún sálàáfíà tó ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Wọ́n ní nínú òfin nínú ọ̀la lọ́mọ pàǹdọ̀rọ̀ ń dàgbà, nínú ìgbágó ni màrìwò ti ń ṣẹ̀ṣọ́. Tó bá di gógó tó bá di gàgà ẹ̀rí tí ń ṣe ní ògo Ọlọ́run. Ẹ má bá wọn máa kọrin Nàìjíríà ò dá Nàìjíríà ò dá. Nínú kò dá àwọn kan lówó, nínú kò dá àwọn kan ń kọ́lé, nínú kò dá àwọn kan ń bímọ, wọ́n ń ṣègbéyàwó. Ẹ máa gbàdúrà sí Ọlọ́run lójoojúmọ́ kẹ́ máa sọ pé Olúwa o, kò sí bó ṣe le tó màá rí tèmi ṣe, ẹ̀rí tí ń ṣe èmi náà màá rí tèmi ṣe. Lónìí lórí ètò wa ètò yín Agogo Ayọ̀ a lọ sí Mother and Child Hospital ní ìlú Àkúrẹ́ tí gómìnà Olúṣẹ́gun Mímíkò dá sílẹ̀, hospital ìyá àtọmọ ní ìlú Àkúrẹ́. A máa mú yẹn wá báyìí. Ìròyìn ayọ̀ gangan kò dẹ̀ gbẹ́yìn, ṣùgbọ́n ká tó lọ sí ibi ìròyìn ayọ̀ a ní ìyànjú kékeré kan tí a fẹ́ gba gbogbo àwọn obìnrin tó ń bẹ lẹ́ẹ̀dẹ̀ ọkọ. Nǹkan kan máa ń ṣẹlẹ̀ káàkiri, nǹkan kan ṣẹlẹ̀ jẹ́ pé ó bu àyà díẹ̀. Obìnrin kan ló ń pariwo káàkiri pé wọ́n ti gba ọkọ òun, wọ́n gba ọkọ ẹ̀, wọ́n sọ pé òun gbé ní Nàìjíríà, ọkọ obìnrin yìí ń gbé ní South Africa. Kí ọ̀dọ́mọkùnrin kó tó kúrò ní ìlú Nàìjíríà ó ní ìyàwó, ó ní ọmọ mẹ́ta, ó wá lóun bá iṣẹ́ ajé wá sí ìlú South Africa. Ìgbà tó dé ìlú South Africa ó fẹ́ obìnrin àkọ́kọ́, ó bímọ méjì, ó fẹ́ obìnrin ẹ̀kẹta, ó tún bí ọmọ méjì. Ìgbà tí ìyàwó ẹ̀ ní ìlú Nàìjíríà tó máa gbọ́ ló bá faráyà, ló bá bẹ̀rẹ̀ sí bínú, ló bá ṣe òfin tó ló bá rí fóònù nọ́mbà àwọn ọmọbìnrin ìlú South Africa, ló bá bẹ̀rẹ̀ sí pé wọ́n láago, ló bẹ̀rẹ̀ sí bú wọn, ló bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nǹkan tó wá jà wá lẹ́nu nínú ìròyìn ni pé ọmọbìnrin ń pe ọmọdébìnrin tó wà ní ìlú South Africa ó ń pè ní gbọkọgbọkọ. Ẹ wá lọ káàkiri alọ́bẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pé tí ọkùnrin bá ń gbé ní Nàìjíríà tó wá lọ sí ìlú South Africa tó fi ìyàwó àtọmọ́lẹ̀ Nàìjíríà tó wá lọ ń bá obìnrin mi tó bẹ̀rẹ̀ sí bímọ, ǹjẹ́ a lè pẹ́rú obìnrin tí ọmọkùnrin yẹn tó ń fẹ́ ní ìlú South Africa ǹjẹ́ a lè pè ní gbọkọgbọkọ? Àwọn àgbàlagbà sọ pé wọn kì í pẹ́rú obìnrin náà ní gbọkọgbọkọ. Wọ́n wá ní kí orú obìnrin tó bá ń parí ariwo yẹn kó máa gbàdúrà pé Ọlọ́run máa fún ẹ lọ́kọ tó ṣe é gbà. Wọ́n ní ẹni tó lè sọ pé tọ́yàn lè pè ní gbọkọgbọkọ ni pé èèyàn ní ọkọ, èèyàn wá ní ọ̀rẹ́ tàbí ará àbí ẹni tí yóò mọ ọkọ ẹ̀ tó wá mọ̀ tó wá ń bá ọkọ ẹ̀ ṣe, irú èèyàn bẹ́ẹ̀ yẹn lè pè ní gbọkọgbọkọ. Sí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń pariwo tẹ́ bá ti rí ọkùnrin yín tán lọ ṣàṣe má ṣe, àwọn kan tára wọn ò balẹ̀, àwọn jobele jẹ́ tára wọn ò balẹ̀ tán lọ káàkiri, ẹ wọ́n ní kẹ́ yé pẹ̀rú àwọn ọmọbìnrin bẹ́ẹ̀ ní gbọkọgbọkọ. Ṣùgbọ́n kẹ́ ẹ máa gbàdúrà pé Olúwa fún mi lọ́kọ tára ẹ̀ balẹ̀ tí ò ṣe é gbà. Àríjù balẹ̀ lórí abala kínkìn tí a mú wá fún yín. Ẹ gan pa, ẹ má ṣẹ́jú, ètò sì ń tẹ̀síwájú. Sórí ètò wa ètò yín Agogo Ayọ̀, wọ́n ní ẹnu oníkan láti ń gbọ́ pọ̀n. Tí ẹ bá rántí ní ìgbà kan a gbé ìròyìn kan jáde lórí Agogo Ayọ̀ tí a ti sọ pé ọ̀gbẹ́ni Lánrè Tẹríba tí gbogbo ayé mọ̀ sí Àtòríṣe pé wọ́n mú gbó wọn ṣe oríṣiríṣi, ṣùgbọ́n ní àtàrí ọ̀rọ̀ yìí wọ́n wá fò láti ìlú Nàìjíríà, wọ́n wọ bàálù wá bá wa ní ìlú South Africa lórí ètò wa ètò yín Agogo Ayọ̀ láti wá fi òótọ́ ọ̀rọ̀ yìí múlẹ̀. Ní àkọ́kọ́ wọ́n kọ́ sọ pé àwọn ò kí ń mu sìgá débi ká mutí, wọ́n ní débi ká wá máa mu igbó. Wọ́n wá ní pàápàá jùlọ gbogbo ẹni tó bá ń kọ orin ẹ̀mí kò sí nǹkan tó yẹ kó jọ bẹ́ẹ̀ tó yẹ kó dí ọwọ́. Wọ́n wá ní tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá tún wá ṣẹlẹ̀ ipò máa ń di iṣẹ́ àwọn ní ọwọ́. Wọ́n wá bá wa ní South Africa ń bí dá wá ní kí ẹ gbọ́ gangan láti ẹnu wọn. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yẹn tó ga gan. Ẹ kúlé o, gbogbo ẹ̀yin ará South Africa, gbogbo yín la kí, àti ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi ní ìlú Nàìjíríà. Mo kí yín o. Orúkọ tèmi ni Lánrè Tẹríba tí gbogbo yín mọ̀ sí Àtòríṣe. Ẹ ṣé gan akọrin ẹ̀mí. A gbé ìròyìn kan ní orí Agogo Ayọ̀ tí àwa náà dẹ̀ ń gbọ́ bíi pé ìròyìn náà ti dá wàhálà sílẹ̀ ní ìlú Nàìjíríà pé pàápàá jùlọ fẹ́ bà yín ní
orúkọ jẹ́. Ní orí ètò wa ètò yín Agogo Ayọ̀ àkọ́kọ́ sọ wípé bí àwa ṣe gbọ́ la ṣe gbé e kalẹ̀. Àkọ́kọ́ ní kí ẹ má bínú, ṣùgbọ́n gbà tá à ń bá yín sọ̀rọ̀ ẹ fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ dáadáa. Wá fẹ́ kí àwọn aráalé kí wọ́n gbọ́ láti ẹnu yín gangan pé báwo ni ọ̀rọ̀ náà ṣe jẹ́. Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé tá bá ń pèèyàn ní olórin ẹ̀mí, ìṣesí, ìhùwàsí ẹni tí ń kọrin ẹ̀mí ni ayé máa ń wò. Mo dẹ̀ máa ń sọ fún àwọn èèyàn wípé o lè mọ̀ nípa èèyàn kan láì jẹ́ pé o súnmọ́ èèyàn yẹn. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan, ilé tá ti bí mi ìdílé onígbàgbọ́ ni. My mother happened to be a prophetess nígbà tí bàbá mi jẹ́ pastor. So a fi tọ́ mi láti kékeré láti máa wu ìwà burúkú. Pàápàá nígbà tí à ń jìyà lójú méjèèjì, kẹ́gbẹ́kẹ́gbẹ́ ń gbà yẹn. Ká má ì tí wá sọ pé ìgbà tí Ọlọ́run wá ṣe ògo tán, mi ò rí ohun tó máa jẹ gbàgbé Ọlọ́run. Bíbélì sọ pé ohun tó bá ń gba ẹnu wọlé kò gbọdọ̀ gba ẹnu jáde. So èmi kì í mu sìgá, bẹ́ẹ̀ ni mo mọtí, bẹ́ẹ̀ ni mi kì í mu gbó. Ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó dùn mí lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo gbọ́. Pàápàá ẹ rí pé lẹ́ẹ̀kan mo sọ fún yín pé mo bínú sẹ́yìn náà, ṣùgbọ́n ẹ sọ pé wọ́n ṣe sọ fún yín ni. So ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Anytime tó bá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún yín, ẹ get in touch pẹ̀lú àwa artist yẹn kí ẹ wá béèrè lọ́wọ́ wa. Àwa máa sọ bó ṣe jẹ́ gangan fún yín. Ẹ mọ̀ pé ọ̀pọ̀ alágbà ló dánú délẹ̀, àmọ́ etí inú ń rọ. Gbogbo èèyàn kọ́ ló máa fẹ́ yàn nínú ayé. Tiwa ni wípé ká ṣe ìwọ̀n tí a lè ṣe, ká lè wí nípa tiwa pé a ṣe ìwọ̀n tí a lè ṣe. Tí irú ọ̀rọ̀ bá wá ṣẹlẹ̀ tí wọ́n pé àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nípa yín, kí lẹ lè sọ pé ṣé ẹ lè sọ pé inú ni bí ni àbí torí pé ẹ jẹ́ olórin, bóyá wọ́n lè rí olórin pẹ̀lú èèyàn kan wá máa ti ìdí ẹ̀ sọ pé ìwà tí ẹni yìí ń wù lolórin náà ń wù. Àròjọ ọmọ Peter, àròjọ ọmọ Stephen, àròjọ ọmọ Jésù Olúwa, àròjọ ọmọ Mósè, Orímọládé, ẹ̀dá kò kíyè sára. Kò sẹ́ni tó wà láyé tí ò lógun. Even Jésù tí gbogbo wa ń tẹ̀lé àròjọ ọmọ lẹ́sẹ̀. So mo expect pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Nǹkan tó kọ̀ jẹ́ pé mi ò fẹ́ kakún tẹ́lẹ̀, ṣùgbọ́n ṣe rí orílẹ̀-èdè tèmi wà Nàìjíríà bá ṣe máa ń tèkì nǹkan bẹ́ẹ̀ ó yàtọ̀. Irú ìgbà tí mo dé South Africa ń sì tí mo ráwọn olórin ẹ̀mí wọ́n ṣe ń múra, wọ́n múra bí OPP, mo ní bí èèyàn bá dánrò ilé ìwò nílùú tí ń ti wá ní Nàìjíríà, fún ara rẹ̀ ló máa gbọ́nrin rẹ̀ o. Àyàwó pé bẹ́ẹ̀ làwọn èèyàn wọn mọ̀ pé àwọn ènìyàn á máa wojú, ṣùgbọ́n Ọlọ́run á máa wo ọkàn. Ìgbàgbọ́ wa láyé ọkàn wa ló wà. Ṣé you understand? So nǹkan tí mo kàn máa sọ fáwọn èèyàn ni wípé ogun pọ̀ lọ́tùn lósì, àmín tá a ṣe. Bá a ṣe kò sí bí president ṣe wà yẹn ó lọ́ta. Ẹni tó bá dẹ̀ ti wà nípò gíga láyé ló máa ń lọ́ta jù. Bí èèyàn bá ṣe ga tó ní ayé lọ́ta ìṣe máa pọ̀ tó. So àwọn ọ̀tá náà máa tiraka tiwọn láti mú wa wálẹ̀. Àwa náà dẹ̀ máa gbàdúrà kí Ọlọ́run kó mú wa dúró. Nínú àdúrà tá à ń gbà lọ́lọ́run ti jẹ́ ká wá sí South Africa. Mo tún dá wá, mo tún wá pẹ̀lú àwọn ọmọ báǹdì mi ni. Ṣé you understand? Àwọn òyìnbó kan tún gbé wa, àwọn Light Magic Production pé ká wá ṣe concert níbí. Òun ló wá fèmí lórí ọ̀fẹ́ láti rí ẹ̀yin nípa gbígbàdúrà náà ni. Tí Ọlọ́run bá gbàdúrà yẹn, a ní orí ọ̀fẹ́ láti correct ohun tó ṣẹlẹ̀ yẹn. Ṣé you understand? But ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣepé ohun gbogbo nílé ayé. Ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọba tí ń gbàdúrà tí ò fi wá sílẹ̀ tó sì jẹ́ ká wà dọ́jọ́ òní. Irú ohun tí èèyàn ṣiṣẹ́ ń tọ́ Ọlọ́run. Kọ́ta máa gbógun, k'Ọlọ́run dẹ̀ máa ṣiṣẹ́ ìyanu tiẹ̀ lọ. Ẹ sọ nǹkan kan pé nígbà tí ẹ ti jẹ́ kékeré jẹ́ pé ẹ yìí wà níta jẹ́ pé ẹ ti bẹ̀rẹ̀ sí kọrin, ẹ ní ẹ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìpè báwo ló wá ṣe jẹ́ pé gbà tẹ́ tí wá ń kọrin ẹ̀mí làwọn èèyàn wá ń sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé when I was in school, mo jẹ́ ọmọ tó ní pátá gan because nígbà tí Yorùbá gangan ni mò ń sọ báyà rẹ̀. Mọ́ bínú because Yorùbá mi ò fluent much. Mo jẹ́ ọmọ tó ní pátá gan. In fact, I was once a boxer tó máa ń ja ẹ̀ṣẹ́. So ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn náà bá ṣe ń ṣe pátá yẹn tó mi ì mu sìgá, mi ò mọtí. Nǹkan tí mo wá sọ lẹ́ẹ̀kan ni pé kò wá ṣe ìgbà tí Ọlọ́run ti wá jọba nínú ayé mi tó jẹ́ pé Ọlọ́run mo níṣẹ́ mi ju iṣẹ́ orin ẹ̀mí lọ. Mi ń ta epo, mi ń ta iyọ̀, mi ń ta magí. Ṣùgbọ́n ká kọrin ẹ̀mí ká yin Ọlọ́run lógo ní iṣẹ́ ẹ̀kan tí mò ń ṣe. And God has been faithful. Ó ti yé yín. So nígbà tí mo wà nínú ayé yẹn, mi ò mu sìgá, mi ò mọtí, mi ì dẹ̀ mu gbó. So mo wá sọ pé kò wá ń jẹ́ ìsìn tí Ọlọ́run ti gbàkóso ohun gbogbo, tí ò sí ohun tá a fẹ́ tọ́lọ́run ò ṣe fún wa, tí ò dẹ̀ sí ìlú tá a fẹ́ lọ ní gbogbo àgbáyé tọ́lọ́run ò fún wọn lórí ọ̀fẹ́ láti débẹ̀ ni mo ṣe máa mu gbó. Ní àkótán àwọn èèyàn kan ní ìgbàgbọ́ pé téèyàn bá ń kọ orin
wípé torí bí iṣẹ́ orin ṣe le tó òun ló máa ń jẹ́ kí àwọn olórin kan kí wọ́n máa mú nǹkan kan. Ṣé èèyàn lè kọ orin kó máa kọrin ní ojoojúmọ́ lóròòru tó ẹ bá dẹ̀ máa kọrin fún bí wákàtí mẹ́fà tí ò dẹ̀ ní máa mú nǹkan kan lóòótọ́? ṣé rí bí Ọlọ́run ṣe ń fún yàn ní ẹ̀bùn kò ń ṣe bí ayé ṣe ń fún ni. Ẹni tí ayé bá fún ní nǹkan ó lè máa ní àwọn nǹkan kan fún source of inspiration tiẹ̀ tó máa ń fún ní ìmísí. Àbí ẹni tó bá ń kọrin ayé, mi ò sọ pé bẹ́ẹ̀ lọ ṣe ń ṣe, mo sọ fún yín pé mi ò lè dáhùn lẹ́jọ́ torí mi ò súnmọ́ wọn. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí èèyàn kan, gbogbo ìmísí tí mo ní, bóyá mo ń kọrin lóru, bóyá mi ò sinmi, Ọlọ́run ló ní gbogbo okun àtagbára tí mo ń lò. Ohun tí mo mọ̀ ni wípé Bíbélì mi fi dá mi lójú pé lá ẹnu rẹ èmi yóò sì kún ẹnu rẹ. Mo kàn mọ̀ pé mò ń kọ́, ibi tó ti ń wá mi ò mọ̀. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ mi ò mọ bó ṣe jẹ́. Mo kàn mọ̀ pé ayé ń sọ wípé ó ń dùn, ó mọ̀ ọkọ, ó mọ̀ ṣe. Àwọn èèyàn ń bless mi pẹ̀lú ohun tó ń ní. Àwọn èèyàn ń fún mi ní ohun tó bá ní. Ṣé understand? Kò ń ṣe pé dandan àfipá ń gba nǹkan lọ́wọ́ èèyàn, àfi nǹkan à ń tọ̀ nǹkan ńlá ká tó gba nǹkan lọ́wọ́ èèyàn. No, à ń kọ́ nítorí pé ìpè Ọlọ́run ni. Ṣé understand? Mo máa ń sọ fún àwọn èèyàn pé ìpè tí èmi ní o, tó bá jẹ́ ìmọ̀ ènìyàn yóò dasán. Ṣùgbọ́n tó bá jẹ́ Ọlọ́run, kò sí bó ti nǹkan ayé gbógun tó yóò wà títí láé ni. So ìdí èyí ni wípé inspiration tí mò ń lò àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Bí èèyàn bá fún yàn lókìkí yóò fi sìrègùn léèyàn lórí. Pàápàá nǹkan kan ti ṣẹlẹ̀ rí tí woman kan sọ káàkiri pé ẹ jẹ́ rántí o, kíní kan àgbáyé, ìyá àgbáyé or something like that. Ṣé àwọn ẹlòmíì máa ń wá cheap publicity tó yẹ pé ó dárúkọ èmi, bàbá Oyèdépò, bàbá Abíára ń gbà yẹn, wọ́n ní pé wọ́n agbágbá Ọlọ́run ẹ̀yìn náà gbọ́n pa ẹ̀. Ṣé understand? Mo kàn believe gbà tí mo gbọ́ sórí ẹ̀ mo ní cheap publicity ló ń wá. Nígbà tí ń jẹ́ èèyàn sà, ta ló lè sọ ń pa mi? Ṣé nítorí mo jẹ́ èèyàn ni? So automatically wọ́n ti mọ̀ òun náà. Bó ti ẹ̀ sí pé ọ̀nà burú lọ́ fi mọ̀ràn. Òun wà láti bá tèèyàn jẹ́, kán lè bá mọ̀ òun ni. Ṣùgbọ́n Ọlọ́run tí ò ti gbà fún, tó sì jẹ́ káwa wà lókè síbẹ̀. Bó ti ẹ̀ jẹ́ pé ayé mọ̀ òun, torí pé ó mọ̀ pé ohun tí ayé fẹ́ gbọ́ ló fẹ́ sọ fáyé. Ṣé understand? Nǹkan tóun náà fẹ́ jẹ ló ń wá. So àwa ò fi taratara blame ẹ̀. Ṣé understand? Ohun tá a kọ́ mọ̀ ni wípé a dúró lórí ẹsẹ̀ wa, a sì tẹ̀lé ìpè tí a ní fún Jésù. Ẹ ṣégun àmàrí bá wọn sọ pé òwò kì í fún òwò lọ́rùn. Bíbélì ní wádìí ohun gbogbo dájúdájú kó o di ètí tó jẹ́ òtún wọn. A dúpẹ́ lọ́wọ́ yín gan pé a pè yín pé ẹ jẹ́ àdẹ dúpẹ́ pé a ti bẹ̀ yín pé kí ẹ má bínú, ẹ̀yin náà dẹ̀ ti gbọ́ àmàrí yín bá ń ṣégun. Thank you sir, thank you. Ẹgbẹ́ ẹ̀yin olólùfẹ́ Lanre Tẹríba ní Nàìjíríà àti ní gbogbo àgbáyé. Ohun tó sọ yẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Ṣùgbọ́n inú mi dùn pé mo ní oore ọ̀fẹ́ láti wá síbí lénìí láti wá sọ ẹ̀dùn ọkàn mi. I need to fly all the way from Nigeria to South Africa nítorí ọ̀rọ̀ yìí àti nítorí concert a fẹ́ ṣe. Ẹ má bínú, mo fi dá yín lójú pé mi ò ní disappoint yín. Bọ́lọ́run bá lè tẹ rí ọ̀tá mi bá, mo láwọn ara kan tí mo fẹ́ dá. Bá mi gbẹ́rù mi bàbá o, kẹ́mi lè rọ́nà gbégbá. Oṣó tó lóhùn yóò pa mí, irọ́ ńlá. Àjẹ́ tó lóhùn yóò pa mí, irọ́ ńlá. Èmèrè tó lóhùn yóò pa mí, irọ́ ńlá. Alárùkà tó lóhùn yóò pa mí. Mo ṣe sọ wípé à ń bá kò. A máa ṣe méjì. Ọkọ̀ tá a máa ṣe. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín Agogo Ayọ̀. Kí a tó bọ́ sórí abala ìròyìn ayọ̀, a fẹ́ fi nǹkan kan tó gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko àti ní ẹ̀yìn odi, a fẹ́ fi tó yín létí. A ṣe ìwádìí káàkiri gbogbo ìlú Èkó, a wá rí pé nǹkan kan wà tẹ́ pé kò dáa rárá tí ó ti mú àwọn tó ń pè ní landlord, àwọn tó ní ilé lára. Kí ló dé tó jẹ́ pé ní ìlú Èkó pàápàá jùlọ tí èèyàn bá fẹ́ gbalé tí ò bá lówó ọdún méjì tí ò lówó ọdún mẹ́ta ẹ̀ ní jẹ́ kó gbalé. Àwa ń fi wákàtí ọ̀wọ̀ ya fi ń dúpẹ́ lọ́wọ́ gómìnà ìlú Èkó Rájí Fáṣọlá. Wọ́n ní tí èèyàn bá gbalé ní ìlú Èkó lénìí tí wọ́n bá fẹ́ fi tipátipá lè jáde, tí wọ́n bá lọ sí secretariat ti ìlú Èkó, wọ́n ló ní àwọn ibì kan tí wọ́n ti dá sílẹ̀ pé tí ẹ bá sọ fún wọn wípé wọ́n á bá yín mójútó irú nǹkan bá. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ni a ti gbọ́ wípé àwọn tó jẹ́ pé àwọn landlord máa kàn dédé jí láàárọ̀ ọjọ́ kan, àwọn tó jẹ́ pé wọ́n ò níṣẹ́ méjì, ilé tí wọ́n kọ́ àbí ilé tí bàbá wọn kọ́, inú ẹ̀ nìkan náà ti fẹ́ máa jẹun, wọ́n á máa fìtìná ti gbogbo èèyàn. Ẹnikẹ́ni tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí ní ìlú Èkó, ẹ á fi wákàtí ẹ̀wọ̀ sọ fún yín pé ẹ lọ sí
iléeṣẹ́ ti ìlú Èkó ti secretariat aláùsá kí ẹ béèrè pé tí landlord bá ń fìtìná tí èèyàn àbí tí wọ́n bá ń fi ẹ̀tọ́ èèyàn dùnyàn nínú ilé pé kí ni ènìyàn lè ṣe sí ẹ máa rí nǹkan tí ẹ lè ṣe sí adẹ̀ tí rí oríṣiríṣi nǹkan tí wọ́n ti ṣe àwọn tí wọ́n fìtìná tì tó yẹ pé àwọn gómìnà ìlú Èkó àwọn iléeṣẹ́ tó wà ń bẹ̀ wọ́n dìde wọ́n dẹ̀ ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ a gbé òṣùbà fún gómìnà Fáṣọlá máa jẹun lọ a wà lẹ́yìn yín kí a wá padà sórí abala ìròyìn ayọ̀ ní ìlú South Africa Pastor John Bamgbose tó jẹ́ ọ̀kan lára àwọn pastor Nàìjíríà níbí ó ṣe ìgbéyàwó ó lárinrin ayé gbọ́ ọ̀run mọ̀ Pastor John Bamgbose jẹ́ Nàìjíríà ṣùgbọ́n wọn tó bá mú ìyàwó kò mú ìyàwó nílẹ̀ Yorùbá kò mú ìyàwó nílẹ̀ Ìgbò kò mú ìyàwó ní ilẹ̀ Haúsá ó lọ sí ilẹ̀ Zulu ní ìlú South Africa ó lọ fẹ́ ọmọdébìnrin kan tó ń pè ní Tembisile Mbata tí a bá wá ń wo ìyàwó fífẹ́ láàrin àwọn ọmọ Nàìjíríà pẹ̀lú àwọn ọmọ South Africa ẹ ti gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n ní àwọn ọmọ South Africa wọ́n fẹ́ràn àwọn ọkùnrin Nàìjíríà àwa kí ni ìdí ẹ̀ tí wọ́n fi ń fẹ́ràn ọkùnrin Nàìjíríà wọ́n ní ọkùnrin Nàìjíríà mọ ìtọ́jú obìnrin ṣe wọ́n ní ọkùnrin Nàìjíríà mọ owó ná wọ́n tún ní ọkùnrin Nàìjíríà mọ ti bí ṣe gbogbo ẹ̀yin obìnrin Nàìjíríà tí ọkọ yín ò jọ lógún tí ẹ bá dé ìlú South Africa bí ẹ̀yin báyìí ni gbogbo àwọn ọmọkùnrin Nàìjíríà jẹ́ Pastor John Bamgbose akínyìn ẹ kú ìgbéyàwó ìyàwó á bímọ ìyàwó á ní oríire àsìkò yín á rọ̀ ìyàwó lọ́rùn àsìkò ìyàwó náà á rọ̀ yín lọ́rùn á rí jù báyìí lọ lórí abala ìròyìn ayọ̀ abala kejì ìròyìn ayọ̀ ó ń bọ̀ lọ́nà ẹ̀gàn pa ètò sì ń tẹ̀síwájú. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayọ̀ abala bó ṣe ń lọ ní àṣìwà a fẹ́ bá àwọn Light Magic Productions sọ̀rọ̀ àwọn ló gbé Lanre Tẹríba Toríṣe wá sí ìlú South Africa a fẹ́ béèrè lọ́wọ́ pé kí ló dé tó pé Lanre Tẹríba Toríṣe ní olórin àkọ́kọ́ tó ń kọ orin ẹ̀mí tí wọ́n máa gbé wá sí ìlú South Africa ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ ṣe gan olóòtú. àwọn aráàlú máa fẹ́ mọ̀ pé kí lórúkọ yín àti kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe. orúkọ tèmi ni Yẹmí Oyèdàpọ̀ ọmọ Ìbàdàn ni mí but mo base sí South Africa ní Pretoria bẹ́ẹ̀ ni iṣẹ́ tiwa ni láti gbé olórin jáde pàápàá jùlọ olórin ẹ̀mí àtàwọn olórin yòókù àti gbé àwọn olórin lóríṣiríṣi but nígbà pé gbé olórin ẹ̀mí ẹni àkọ́kọ́ tá a máa kọ́kọ́ gbé wá sí South Africa ó ní King of Gospel Music ní Nàìjíríà Dr. Lanre Tẹríba Toríṣe. kí ni ìdí ẹ̀ tẹ́ pé Dr. Lanre Tẹríba ni olórin ẹ̀mí àkọ́kọ́ tí ẹ máa gbé wá sí ìlú South Africa. Dr. Lanre Tẹríba Ọlọ́run lò wọ́n akọrin ni wọ́n kò síbi tán dé táwọn èèyàn nífẹ̀ẹ́ wọn àti gbọ́ sọkúsọ oríṣiríṣi lórí wọn ìgbà kan àwo kan ṣùgbọ́n àwa wo gbogbo ibi tán ti lọ àwọn CD àwọn fídíò ẹ̀ a rí wọn bọ́n ṣe ń yẹ wọn sí báwọn èrò àtòyìnbó wọ́n lọ Canada ni wọ́n lọ sí America ni wọ́n lọ sí UK ni àwọn èèyàn dẹ̀ ti ń jẹ́ lẹ́nu pé Atóríṣe àwọn dẹ̀ fẹ́ kàn wá sílùú South Africa àwọn fẹ́ kàn wá sílùú South Africa torí ìdí èyí òun la ṣe gbé Dr. Lanre Tẹríba wá sí South Africa. ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sọ pé téèyàn bá gbé olórin ẹ̀mí àbí tó bá gbé olórin ayé wọ́n ní téèyàn bá gbé olórin ayé pé ó máa ń lé lórí ju kéèyàn gbé olórin ẹ̀mí kéèyàn máa gbé olórin ẹ̀mí káàkiri kí lè lè sọ lórí irú ọ̀rọ̀ báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò ní sọ ọ̀rọ̀ púpọ̀ jù lórí ẹ̀ Ọlọ́run ló máa ń fèrè sí iṣẹ́ tẹ̀dá bá ṣe so gbogbo iṣẹ́ tá a bá ṣe láyé k'Ọlọ́run kó fèrè sí ni nǹkan tí mo lè sọ ń pẹ́ nìyẹn. ẹ̀ẹ́dẹ̀ tẹ́lẹ̀ ti gbé àwọn olórin míì káàkiri ẹ ti ràn wọ́n lọ́wọ́ ẹ ti bá wọn ṣe àjọṣepọ̀ àwọn olórin wo lẹ ti gbé káàkiri tẹ́ ẹ ti ràn lọ́wọ́ tẹ́ ti jọ ní àjọṣepọ̀ yàtọ̀ sí Dr. Lanre Tẹríba. àwọn tá a jọ lájọṣepọ̀ àwọn olórin tó wà ní Southern Africa bíi Swaziland Zimbabwe àwọn èèyàn lè má mọ̀ wọ́n ní Nàìjíríà ṣùgbọ́n àwọn olórin pàtàkì náà ni wọ́n bẹ́ẹ̀ ni. a ti bá lára àwọn tó ń ṣiṣẹ́ ká máa gbé olórin káàkiri àti bá wọn sọ̀rọ̀ ní ìgbà kan ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń sọ pé kò fi bẹ́ẹ̀ sí èrè púpọ̀ nídìí iṣẹ́ wọn láwọn á gbé lórin àwọn á gba visa àwọn á sanwó ticket àwọn á gbé wọn sótẹ́ẹ̀l wọ́n ní kò fi bẹ́ẹ̀ sí èrè kó adé máa ń bèèrè lọ́wọ́ pé ẹ sọ pé kò sérè nídìí iṣẹ́ ẹ̀dẹ̀ ń ṣe lójoojúmọ́ kí lẹ lè sọ lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìfẹ́ àwọn ènìyàn ó ṣe pàtàkì tí àwọn èèyàn bá nífẹ̀ẹ́ olórin kan tó ń fẹ́ rí nǹkan tí iléeṣẹ́ ti wá pẹ̀lú nìyẹn a máa jókòó papọ̀ pẹ̀lú olórin tá a fẹ́ gbé wá pé àwọn èèyàn nífẹ̀ẹ́ yín o wọ́n fẹ́ rí yín o wọ́n fẹ́ kẹ́ wá kọrin fún wọn ṣùgbọ́n nǹkan báyìí la fẹ́ kẹ́ ṣe fún wa iye báyìí la lè ṣe a máa ṣe visa a máa ṣe ticket a máa ṣe gbogbo ẹ̀
olórin ẹ̀mí táwọn náà dẹ̀ believe pé iṣẹ́ yìí is not all about money, kò ń ṣe owó nìkan ni, àwọn náà máa nífẹ̀ẹ́ láti ràn wá lọ́wọ́. So torí ìdí èyí, ìgbà tá a bá Dr. Lanre Teriba sọ̀rọ̀, wọ́n ràn wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti wá sọ orílẹ̀-èdè South Africa. So nídìí èyí, ẹni tó bá ṣòwò èrè náà ló máa jẹ, kọ́lọ́run jẹ́ ká jèrè nǹkan tó ṣẹlẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ràn òkìkí tó wà nínú iṣẹ́ tẹ̀ ń ṣe pé ẹ̀yin lẹ̀ ń gbé oríṣiríṣi olórin káàkiri, wọ́n dẹ̀ fẹ́ràn iṣẹ́ náà. ìyànjú wo lẹ lè gba ẹni àwọn tó ń wò wá nílé báyìí ṣé pé wọ́n fẹ́ máa ṣerú iṣẹ́ tẹ̀ ń ṣe? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí ọ̀rọ̀ iṣẹ́ yìí kò ń ṣe nǹkan tó easy, kò ń ṣe nǹkan téèyàn kàn lè lọ sọ pé mo fẹ́ ṣe nǹkan báyìí. Èèyàn láti ní experience and kéèyàn dẹ́kun fún àdúrà, kọ́lọ́run dẹ̀ darí èèyàn. Wọ́n ní nǹkan tọ́lọ́run bá ti lọ́wọ́ sí òun ló máa ń ṣe. So nínú gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan pé nǹkan téèyàn bá ń ṣe láyé kéèyàn máa fi Ọlọ́run síwájú. So wípé àwọn èèyàn náà fẹ́ ṣe nǹkan tí mo lè sọ fún wọn ni pé ẹni tó bá ti ní nǹkan tó fẹ́ ṣe lọ́kàn kó wá àwọn èèyàn tó bá mọ̀ ń pẹ̀ kó béèrè lọ́wọ́ wọn báwo náà ṣe ṣe nígbà tó ń ṣe, kán dẹ̀ máa fà sẹ́yìn, kán máa gbàdúrà káwọn náà dẹ̀ tẹ̀síwájú. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Kí ni iṣẹ́ tí ẹ̀yin ń ṣe gangan? Torí a mọ̀ pé ẹ̀ ń gbé olórin káàkiri, ká wá mú iṣẹ́ ká máa gbé olórin káàkiri ká mú sọ́tọ̀. Kí ni iṣẹ́ tí ẹ̀ ń ṣe gangan? Báwo lẹ wá ṣe yà sí iṣẹ́ ká máa gbé olórin? Èmi gangan bí ẹnìkan, occupational health and safety officer lèmi ní South Africa, ṣùgbọ́n company wa ó ń gbé olórin jáde tó jẹ́ pé mi bí ẹnìkan tó ní company àti ìrànlọ́wọ́ àwọn èèyàn tó so mọ́ mi. So ìgbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ ká máa gbé olórin torí pé Christian làwa náà, ẹni tó bá dẹ̀ jẹ́ Christian tó bá rí olórin báyìí, ẹ jẹ́ kí n sọ olóòtú, ẹ jẹ́ kí n ṣàsọ pé àǹfààní la rí látọ̀dọ̀ Ọlọ́run. Nǹkan tó ṣẹlẹ̀ ni àǹfààní ni. Tí ẹ bá wò dáadáa, ọ̀pọ̀lọpọ̀ olórin ló ti wá sí ìlú South Africa. Abbas Akande Obesere ti wá, Pasuma ti wá, Saheed Òṣùpá ti wá, Yínká Ayéfẹ́lẹ́ ti wá. Ìgbà tí a bá gbogbo àwọn tó gbé àwọn olórin wá sọ̀rọ̀, púpọ̀ nù wọ́n máa sọ pé èrè bíntín àbí kò sí èrè ni àwọn kan sọ pé kò tí ì tó àkókò tó yẹ ká máa gbé olórin láti Nàìjíríà wá sí South Africa, pé South Africa ò tí ì ní irú ìdàgbàsókè ti Amẹ́ríkà ní ti London ní. Kí lẹ lè sọ sírú ọ̀rọ̀ yìí? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ olórin oríṣiríṣi ló ti wá sí orílẹ̀-èdè South Africa, ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ pé tí àwọn èèyàn tó wà ní South Africa tó bá rí olólùfẹ́ wọn, ẹni tó ń fẹ́, wọ́n máa túyáyá jáde ni láti wá wo ẹni tó ń fẹ́. Nípa èrè, mo ti sọ lẹ́ẹ̀kan pé Ọlọ́run ló ń fún yàn lérè. Bọ́n ṣe sọ kò sí èrè púpọ̀ ńbẹ̀, kì í ṣe pé bóyá nǹkan téèyàn ń gbé cocaine àbí bóyá olórin àbí èèyàn ń ṣe nǹkan kan. Èèyàn ń ran iṣẹ́ téèyàn ń ṣe lọ́wọ́ ní k'Ọlọ́run dẹ̀ ràn yàn lọ́wọ́. So kì í ṣe pé bóyá èrè kan wà ńbẹ̀ pé bóyá tán bá ti rí yàn báyìí owó jaburata ló wà ńbẹ̀, kì í ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n bí mo yẹ sọ, k'Ọlọ́run kó fèrè síṣẹ́ wa nílé tì. Ní paríparí, ẹ sọ nǹkan kan tó dùn mọ́ mi inú nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ nísìn. Ẹni kì í ṣe pé bóyá èèyàn ń gbé cocaine àbò ń gbé drug. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló gbàgbọ́ pé wọ́n máa ní àwọn tó ń ṣiṣẹ́ ká máa gbé olórin, wọ́n ń fi iṣẹ́ yẹn ṣe bójúbójú ni. Ọ̀tọ̀ nìkan tí wọ́n ń fi àwọn olórin tí wọ́n ń fi wọ́n ṣe. Kí ni ẹ lè sọ lórí ọ̀rọ̀ yẹn ní àkótán? Àwa lè sọ títí wa, a lè sọ títẹ̀ lómi. Ṣùgbọ́n nǹkan tá a mọ̀ ni pé téèyàn bá gbé olórin wá sílùú kan, wọ́n gbé wọn wá fún àwọn olólùfẹ́ wọn, and ní ọwọ́ kan náà ó dàbí, let me say at the same time, ó dàbí business náà lèèyàn ń ṣe, because táwọn èèyàn bá wá wo olórin, owó náà máa fi wọlé. Ẹni tó gbé olórin wá, owó ló ná, owó náà ló máa fi pa, because àwọn èèyàn kan máa yẹ olórin sí, wọ́n á yẹ Ọlọ́run sí lára olórin, wọ́n á náwó fún olórin. Ibẹ̀ náà lẹ́ni tó gbé olórin wá náà máa ti rí owó. Ṣẹ̀gẹ́t mi sìn, wọ́n á ṣe fídíò ẹ̀ jáde. So kò sí nǹkan kan tó jọ mọ́ pé bóyá wọ́n ń gbé cocaine. Ṣé wọn pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló jẹ́ ìyà láyé, ṣùgbọ́n tó bá dọjọ́ téèyàn kan bá jáde síta, ìgbà yẹn làwọn èèyàn máa pariwo oríṣiríṣi, ó ti ṣe gbá, ó ti ṣàwo. So bẹ́ẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ni. Ṣẹ́gun, mo fẹ́ béèrè lọ́wọ́ yín o, àwọn èèyàn ti jà ní oríṣiríṣi ìgbà ní ìlú South Africa nípa owó ìwọlé. Owó ìwọlé wo lẹ rò pé ó máa tí ò ní ní yín lára, tí ò ní ní àwọn tí ó fẹ́ wá wo olórin ní ìlú South Africa lára? Ẹ bá ṣe iye báyìí ló tọ́nà tẹ́pẹ́ bá fi wọlé o, ẹ̀yin ò ní pàdánù, àwọn tó wá wo olórin náà inú wọn á dùn. A ṣe ìgbà tí Dr. Lanre Teriba dé láti airport, bóyá gbà tán bá ta fídíò jáde, àwọn èèyàn máa rí bí ìlú South Africa ṣe rí àti àwọn èèyàn bó ṣe yẹ wọn sí láti airport. A ṣe welcome party fún wọn,
àwa gan ò lérò èrò tó wá bá wọn tán wá wò wọ́n fún welcome party láì tí ì ṣe show lérò ẹ̀. And tá bá dẹ̀ máa ṣe show on the 14th of this month, 14th of January, ọjọ́ Friday yìí, on the first show tó máa kọ́kọ́ ṣe ní South Africa. Owó tíkẹ́ẹ̀tì tá ní káwọn èèyàn wá fi wò wọ́n ó rọ àwọn èèyàn lọ́rùn, kò dẹ̀ lé síjà because àwọn èèyàn tá a rí níbi tá a ṣe welcome party tá a ṣe fún wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ ààrò tí tẹ́lẹ̀, ṣùgbọ́n tí kálukú fi lọ kò sí ìjà ẹyọ kan báyìí tán jà ń bẹ̀. So òun ló ṣe jẹ́ pé ẹni tó bá tó ṣe nǹkan òun ló máa ń ṣe. Wọ́n ti lè jà níbi àwọn olórin yòókù fowó tíkẹ́ẹ̀tì àbí fún oríṣi bọ̀, àwọn èèyàn tó ń bọ̀ síbi program tá a fẹ́ ṣe àwọn èèyàn pàtàkì àwọn èèyàn ló ń bọ̀ síbẹ̀, and gbogbo àwọn tó dẹ̀ ń bọ̀ wọ́n mọ ẹni tó fẹ́ wá bá, wọ́n dẹ̀ ti mọ bó ṣe fẹ́ yẹ sí àtowó tó ń fẹ́ fi wọlé bẹ́ẹ̀. ẹ ṣé gan, a máa rí yín bá. ẹ ṣé gan olóòtú. ẹ káàbọ̀ padà sí abala kejì ìròyìn ayọ̀. Nǹkan kan ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri. Àwọn ọmọ Yorùbá tó wà nílùú South Africa wọ́n ní àwọn ń bọ̀ wá bá gbogbo ìjọba ti ilẹ̀ Yorùbá ní ìlú Nàìjíríà pé ọba tó bá máa jọba ní ilẹ̀ Yorùbá tí yóò bá ti lè sọ èdè Yorùbá kó mọ́yán lórí, wọ́n ní kó má fi wọ́n jọba mọ́. Wọ́n ní àwọn ò bínú pé ní ayé tí a wà ń sìn a kì í ná fásílẹ̀ kí a tó máa jọba. Wọ́n ní ṣùgbọ́n gbogbo àwọn ọba ìgbàlódé tẹ ló ń gbé wá, ọba tẹ èèyàn tó ti gbé 30 ọdún l'Amẹ́ríkà, ó gbé 20 ọdún ní UK, ẹ wá mú wálé, ẹ wá ní kó wá jọba, èèyàn wá jọba. Ọba tó jẹ́ pé òun ló yẹ kó jẹ́ aṣojú àṣà àti èdè. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ọba tó wà ní ilẹ̀ Yorùbá wọn ò lè sọ èdè Yorùbá kó mọ́yán lórí, pàápàá jùlọ ìgbà tí èèyàn bá ti jọba tí ò lè ṣèdè kó mọ́yán lórí, kí ló fẹ́ sọ fún àwọn tí ó ń ṣe aṣojú ẹ̀kọ́. Àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá ní ìlú South Africa sọ pé wọ́n rọ gbogbo ìjọba ní ilẹ̀ Yorùbá ní ìlú Èkó, ní Ọ̀ṣun, ní Oǹdó, ní Èkìtì, even títí lọ dé Ìlọrin. Wọ́n ní gbogbo ibi tí ọba bá wà pé láti ìsìn lọ wọ́n ní kí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ọba tí ò lè sọ èdè Yorùbá kó mọ́yán lórí, tí ò lè ka èdè Yorùbá nínú ìwé, wọ́n ní kí ẹ má jẹ́ kí irú èèyàn bẹ́ẹ̀ kí ó máa jẹ ọba mọ́. Wọ́n lé ẹni tó mọ àṣà tó mọ èdè ló yẹ kí ó máa jọba ní ilẹ̀ Yorùbá. A nílùú jù báyìí lọ lórí ètò wa, ètò yín Agogo Ayọ̀. Gẹ́gẹ́ bí ìṣe wa kí a tó lọ, a fi ìbà fún Ọlọ́run ọba alábẹ́nú àmọ́ sásí, ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, gbòǹgbò ìdílé Jésè, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ọlọ́wọ́ funfun, olójú funfun, elétí funfun, elétí gbóhùn gbàròyé, elétí ìlú kára bí ajé. Bàbá ẹ ṣé tẹ́ bá wa bẹ̀rẹ̀, ẹ ṣé tí ẹ bá wa mú sí òpin. Gbogbo ẹ̀yin tí ẹ ti gbọ́ gbogbo nǹkan tí a ṣe lónìí lórí ètò wa, ètò yín Agogo Ayọ̀, tó bá wá ní nǹkan tí ẹ fẹ́ sọ àbí ẹ fẹ́ ṣe àfikún, ẹ fi ìwé ṣọwọ́ sí wa lórí agogoayo@planetimage.co.za, agogoayo@planetimage.co.za. Àtún wá fi wákàtí ọ̀wọ̀ ìròyìn, ẹ ń ṣe ìkómọ ni, ẹ ń ṣe ìṣílé ni, ẹ ń ṣe ìgbéyàwó ni, ẹ ń ṣe nǹkan ríbíríbí ni, ẹ kàn sí wa lórí Agogo Ayọ̀. Àwa bá yín kó mọ jáde, àwa bá yín ṣe ìṣílé, àwa bá yín ṣe graduation, ẹ kàn sí wa. Ṣùgbọ́n kí ẹ rántí pé ẹnu òfo kì í dún yànmùyànmù. Ẹni nǹkan kíkan tó bá ti jẹ́ nǹkan aláyọ̀, ibẹ̀ lẹ máa ti rí wa. A rí jù báyìí lọ lórí ètò yìí lónìí.